kì í ṣe gbogbo ọmọ tá a bá bí jọ Jímọ̀ ni kì í ṣe gbogbo ọmọ tá a bá bí náà ní ń lo ìràwọ̀ ọjọ́ Jímọ̀ á bí ọmọ kan tó ṣe pé jèjì lẹ́bi àbí fọ́ntẹ́dì yóò bọ́ sínú oṣù Jímọ̀ tí wọ́n ń pè ní oṣù báwo la ń pè oṣù wọn balance. tẹ́ bá ti rí wọn lọ bẹ́ẹ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ tíràwọ̀ yìí bá lè takora wọn tó bá fi jálura wọn báyìí kò irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn bẹ́ẹ̀ bí nínú ọmọ bẹ́ẹ̀ jẹ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ sùn lóhùrìwò ọlọ́mọdé ẹjí kẹ bá nǹkan. ọmọkùnrin lábẹ́ àwọn ọmọdé Jímọ̀ wọ́n fẹ́ràn ọkùnrin ìràwọ̀ ni wọ́n fẹ́ràn ọkùnrin ìràwọ̀ wọn fẹ́ràn ọkùnrin. ṣé ká tún bẹ́ẹ̀ ní ìràwọ̀ wọn fẹ́ràn nǹkan tó dùn àwọn náà sì gbọ́dọ̀ máa ṣọ́ra wọ́n gbọ́dọ̀ máa ṣọ́ra. àwọn ọmọ òdì yàtọ̀ sí ọ̀tún ìtumọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sálàjà wa dédé àsìkò yìí ìràwọ̀ ni o ìràwọ̀ ní dà yẹn láàmú ni o tó ṣe pé láti kékeré ló yẹ kí wọ́n ti ṣe kíni kí wọ́n ti yọ́kò nínú ìgbésí ayé wọn. ká wá sọ pé mo wá padà sórí bàbá wọn kú ṣe rírú àwọn obìnrin bẹ́ẹ̀ wọn ò ṣòro láti mọ̀ obìnrin tó bá ti ṣe pé gbogbo ìgbà ni ó mọ̀ sunkún òní yìí o agbọ́dọ̀ láti ṣe àwọn ètò púpọ̀ bẹ́ẹ̀ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin tó bá ti ṣe pé gbogbo ìgbà lòun sunkún pé agbọ́dọ̀ máa jọ ní àṣepọ̀ ni ọkọ irú wọn làwa ń pè ní ọkọ mupomupo lọ́dọ̀ wa àwọn èèyàn mujẹmujẹ irú wọn bẹ́ẹ̀ kì í ṣe pé ẹlòmíì ẹ mọ̀ wo pé fi ń jowú ni kò fi jowú o olóòtú ìràwọ̀ náà ní tútúmọ̀ rẹ̀ sí àìsàn ni. ìràwọ̀ ni máa ń jẹ́ pé kí yóò máa wo obìnrin míì pé àfikọ́kùnrin máa súnmọ́ òun ní gbogbo gbà. bẹ́ẹ̀ni àbí pé ó wà ní ọkùnrin ó wà ní obìnrin ká mọ túmọ̀ méjèèjì pọ̀ tó bá ti róbìnrin tí ń lọ báyìí kódà gbogbo agbárí rẹ̀ tẹ́ bá yẹ̀wò lẹ́ẹ̀kan náà bí ìgbà pé kó ti mọ bárú obìnrin bẹ́ẹ̀ láti yóò ti mọ irúfẹ́ ọkùnrin obìnrin tó jẹ́ látòkè délẹ̀. ṣé ìràwọ̀ yìí náà ló wá gbá ìyàwó amútọ́fin náà ọkọ̀ kìíní kejì kẹta lórí ẹlẹ́ẹ̀kẹwàá. tẹ́ ẹ bá bi wọ́n nísìnyí pé kí ni túmọ̀ ọkùnrin kúkúrú ọkùnrin gíga ọkùnrin gúgù wọ́n ṣàlàyé rẹ̀ fún ìràwọ̀ ni. àmọ́ ohun tá a wá gbọ́ ni pé ìyàwó Hajja Kafila Ahmad Rufai Kaula a gbọ́ wípé wọ́n ṣàwárí pọ̀ ǹjẹ́ ẹ lérò yìí pé àwárí tí wọ́n ṣe yìí ló ń jẹ́ kí wọ́n máa pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ aṣọ. olóòtú ẹ má jẹ́ àfa lọ èèyàn ń bẹ lóde ayé nísìnyí tó ṣe pé ogún ọdún rèé títí ń bẹ̀lẹ̀ ọkọ tó ṣàwárí tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà ló wà ní gbogbo nǹkan yóò wá sí lọ́pọlọ ìràwọ̀ ní dààmú ẹ̀dá lóde ayé ìràwọ̀ ni àbúrò wọn mo kí pópó sùúrù. Hajja Mariam Ahmad Rufai ẹ wá sí rí tiwọn ẹ kú sùúrù. irú sùúrù wo ẹ̀yàn lóyún fọ́kọ olóòtú oyún yẹn kò gbọdọ̀ ṣẹ tó bá jẹ́ pé lóòótọ́ lóyún yẹn ń bẹnu ẹ̀ kó bì. ẹ dẹ́kun bàbá wa kọ́dọ́mọdọ́. oyún yẹn ìyàwó Mariam wọ́n ti lóyún fún Hajji Kosimu Àyànmọ́ oyún yẹn àmọ́ Hajji Kosimu ti ṣe ìyàwó pẹ̀lú ìyàwó Hajja Kafila ṣé oyún ẹ̀sìn ni ó jẹ́. olóòtú kì í ṣe oyún ẹ̀sìn. oyún ẹ̀sìn ni. àlọ́ oyún yẹn gangan ni ó gbé ń jà tó bá jẹ́ pé olóyún ẹ̀ lóòótọ́ ó sì padà ń bọ̀ wá fẹ́ Kọ́símù padà olóòtú àbíkájọ gbogbo ẹ̀yin tí ń gbọ́ adédé àsìkò yìí tó bá fi lè rí ọmọ yẹn bí tó tọ́jú oyún yẹn tó bí Kọ́símù sì ń padà ń bọ̀ wá fẹ́. ta ló wá lè fẹ́rù ẹ̀ bá wa kọ́dọ́mọdọ́. olóòtú èmi lè fẹ́rù ẹ̀. lẹ́yìn tó ti lọ fẹ́ ó dà tí ìyá wa Kafila náà bá wá bímọ tó bímọ fún Kọ́símù Àyànmọ́ ńkọ́. olóòtú ọkọ tíyàwó Kaula ní adédé àsìkò yìí kì í ṣe títì lọ tó bá débi tí ó dé ní sẹ́rí pé gàgá yẹn kó lójú rẹ̀ báyìí kíní yẹn sì bó lójú báyìí ìràwọ̀ yẹn sì bó lójú báyìí tí ń dà láàmú àti pé nínú ọdún tá a wà yìí olóòtú tọ́dún yìí bá fi ń kọjá lọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé tò yìí ọdún tí ń bọ̀ á tún padà sọ pa ọ̀rọ̀ yìí pé ìyá wa Kafilatu Kaula ó ti tún kọkọ rẹ̀ lẹ̀. ẹ wá dákun nígbà tẹ ní kí Hajja Mariam ti ń ṣe àbúrò. wọ́n bá mi tọ́jú oyún ọ̀hún. ẹ wá dákun bá akọni mọ́ra gbà inú ọ̀rọ̀ yìí tó jẹ́ kàyéfì fún mi ǹjẹ́ ẹ mọ̀ yìí pé ìyá wa Kafila Ahmad Rufai ǹjẹ́ ẹ mọ̀ yìí pé àwọn ni wọ́n tọ́jú Mariam torí pé 20 ọdún ni wọ́n gbà lọ́wọ́ Mariam kódà wọ́n nígbà tí ìyá wa Kafila Ahmad Rufai tí wọ́n lọ lé ọkọ Mariam òun ló ṣọmọ ìyàwó ó wà kékeré ńgbà náà 20 ọdún nìyá wa gbà lọ́wọ́ àbúrò wọn ìyá kan bàbá kan ló bí Hajja Mariam Ahmad Rufai àti ìyá wa Kafila Ahmad Rufai Kaula tẹ́bí wọ́n wò ó ẹ rí i pé àwọn àṣàṣì ṣe é ṣe pé nítorí pé ìyá wa ti nímọ̀ àwọn èèyàn ti sa nǹkan sí ìyá wọ́n ti sa nǹkan sí ìdílé yìí bàbá wa àkọ́dé ọmọdé àgbà ẹ bá fi làákàyè wò ó. nǹkan tá a máa ń sọ lóde ayé táwọn obìnrin máa ń ráyè lára wa ni kì í ṣe àṣàṣì mo tún fẹ́ padà sórí Hajji wa Kọ́símù náà gan ọkọ ìyàwó ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò
ṣebí ìdílé kan lòun náà ti jáde wọ́n ní bí kúkúrú ògbọ́n ewo tó ṣe gíga ìwọ náà ìtẹ́rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí náà ni Kọ́símù wà dìmọ́ lójú àwọn fámìlì nísìnyí pé olóǹkan fún ni kò olóǹkan kan fún òun náà fẹ́ ṣe oògùn àìsíkì ni ó fẹ́ ṣe oògùn òkìkí gbogbo àwa tá a jọkùnrin tá à ń bẹ láyè yìí ẹ dákun mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ó dùn fákan òtúrúpọ̀n ọ̀sá ó lílu ẹlù jẹ́jẹ́ lòdì ayé lù kí ló dé tẹ̀yìn ọmọ ẹ̀dá Ádámọ̀ tí ń bẹ lóde ayé wa ń lù lòdì ayé pé bó lè ya ẹjẹ́ ó ya òjò pé wé kòkò bó lè ya ẹjẹ́ ó ya. a ti rí tìyá wa Ajá Kaola Kafila ìràwọ̀ ló mú ṣébi tíràwọ̀ gbégbà ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó wá rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ jẹ́ kí gbogbo wa jáde nídìílé rẹ̀. ọ̀dà ìdílé eré nínú àwọn ìyá wa ti jáde Ajá Kafila Kaola àfáà ni bàbá tó bí wọn àfáà àgbà sí ni bàbá yìí. amúkútẹ́rù rẹ̀ wọ́ ni ọ̀rọ̀ alájà wa olókè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀ tí wọ́n bá wo irúfẹ́ ìràwọ̀ tó gbé ìyá wa dúró irú àwọn ìyá tá à ń sọ ń parẹ́ wọ́n ṣòro ní Nàìjíríà fà wọ́n ṣòro lágbàlá ayé obìnrin tí ó jókòó tí ó ṣe wá síbi ọ̀pọ̀ wọ́n pọ̀ wọ́n lóbìnrin ìyá yìí àwọn èèyàn fi wọ́n tọrọ ọmọ ni. kì í ṣàṣà sí o ìràwọ̀ ni o ìràwọ̀ ni o Ọlọ́run ní jẹ́ kéèyàn Ọlọ́run ní jẹ́ kéèyàn múràwọ̀ ẹdìyẹ wá sóde ayé ẹdìyẹ yóò bẹ lérí àbá ńdọkọ Ọlọ́run ní já múràwọ̀ ẹran wá sóde ayé ẹran bẹ nínú oyún ọmọ rẹ̀ ń gùn Ọlọ́run ní já múràwọ̀ ẹdìyẹ ẹlẹ́dẹ̀ wá sóde ayé ẹlẹ́dẹ̀. mo sọ nígbà kẹ́rì pé tí ajá bá bá ra wọn sùn wọ́n máa ń so pọ̀ wọ́n máa ń gan pọ̀ mọ́ra wọn. ìràwọ̀ yìí ni àwọn méjèèjì ni wọ́n ṣe àṣírí obìnrin lóde ọ̀run àwọn mẹ́ta ni nígbà tí wọ́n rí títún ṣe tiẹ̀ wọ́n ní ògùn yìí ló mú ògùn yìí ló jẹ́ fún ẹ lọ mú ti ìyá ẹ̀ báyìí ìtúnirọ́ o ní tún fi ń ṣe onírọ́ o kì í ṣe ògùn o irọ́ o kì í ṣe ògùn o ajá nírọ́ nípa àwọn òdàn tó ń wò nígbà tí ajá dán tiẹ̀ wò ló bá so mọ́ ìyá rẹ̀ lẹ́lẹ́dùnmọ́ rẹ̀ ní ayé ò rí gbogbo àṣírí ẹ̀ torí ìfẹ́ ni ìyá ìtúnisítú lòun fi mú tiẹ̀ mọ́lẹ̀ ajá ní ògùn táwọn lọ ṣe ló lò fún ìyá rẹ̀ pọ̀pá síbẹ̀ ẹni tún sọ fún pé rọ o kì í ṣe bẹ́ẹ̀ o ó ní oògùn tá lọ ní kì í ṣe oògùn kan kí pé ìyá tòun ló nífẹ̀ẹ́ tòun dọ́dà tó bá jẹ́ òun ó dán tòun wò lára ìyá àti tòun ló fi di pé ayé rí àṣírí ajá tájá bá fi lè wọnú ara fún ìyá rẹ̀ báyìí ẹ̀rí yóò so pọ̀ síbẹ̀ ni ìràwọ̀ ni o tí àwa bá rí tá a bá ti rí fóbìnrin èèwọ̀ tá a ṣe fún lóde ayé pé lágbájá o ọ̀nà ẹ̀sìn rẹ̀ rí lóde ayé o kó máa dọ̀là kó lẹ́nìkan sàsí ẹ̀ bá a rí ọkùnrin ọ̀nà ẹ̀sìn rẹ̀ ni igbe obìnrin ni ó mọ̀ lékiri títí yóò fi jì sọ́fìn ayé. ìbéèrè tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ láàrin yẹn ni pé Alhaji Sharafadeen tí sọkọ lẹ́ẹ̀kẹsàn-án tí ìyàwó afẹ́ torí bá a ṣe gbọ́ wọ́n ní Ajá Sharafa ó lọ ìlú òyìnbó ló wà lọ́gbẹ́ pé ìyàwó ẹ̀ ti ń so igi ńlé ìyẹn Ajá Kafila Kaola Rufai wọ́n ní ìyá ti ń so igi ńlé ẹ wá dákun Ajá Sharafadeen àwọn náà wá sọ̀rọ̀ ránṣẹ́ láti ìlú òyìnbó wọ́n pé kò dá wọn lójú pé ọmọ márààrún tí ìyàwó Ajá Kafila Kaola tó bí fáwọn kò dá wọn lójú pé àwọn làwọn ní wọn márààrún àfi káwọn lọ ṣe ẹ̀jẹ̀ wò káwọn ọmọ ẹ̀ ti ń ṣe tàwọn bẹ̀. olóòtú ká má fọ̀rọ̀ lọ wo náà ẹ má wulẹ̀ yẹ ẹ̀jẹ̀ wò ẹ̀gbọ́n mi Ajá Rufai ẹ má wulẹ̀ yẹ ẹ̀jẹ̀ wò ìbínú mi tó bá ṣe kó mi lẹ́nu. kì í ṣe Rufai o Ajá Sharafadeen ni òun lọkọ̀ yẹ lẹ́ẹ̀kẹsàn. bẹ́ẹ̀ ni ẹ má wulẹ̀ sọ pé ẹ fẹ́ yẹ ẹ̀jẹ̀ wò ẹ gbọ́ ẹni tó sùn tóyún ló ní ọmọ ẹ gbọ́ ẹ jẹ́ kí ìyá gangan lanu fúnra rẹ̀ pé ọmọ tí mo bí fún yín kì í ṣe tìdí ìbáyé ṣe bẹ́ẹ̀ olúwa wà dá lánàá dànù àti pé kò sí ọmọ àlè lè yá ọmọ àlè lè bàbá níbẹ̀ kò sì sí ọmọ àlè náà nílé bàbá tá a bá ti ní sùúrù torí pé kí ni ọmọ tí ó ṣe wá lóore nìkan lọ́wọ́n bá fi fún wa tí wọn ò pọ̀ jù ọmọ lọmọ yín o ájìmí ọmọ ni àwọn ọmọ yín ẹ má wulẹ̀ kó ti torí àwọn ọmọ wọn wáyé tiwọn ni ní dédé àsìkò yìí nísìnyí àwọn ọmọ míì nǹkan míì ló wà lọ́pọlọ wọn tá a bá ní àtúkò yìí fi lẹ̀ tiwọn mọ́lẹ̀ ó ṣeé ṣe ká fi ba ọjọ́ ọ̀la àwọn ọmọ náà jẹ́ ẹ gbọ́ ọmọ làwọn ọmọ yín títí látẹ̀ní lọ títí di ọjọ́ kú wọn tí ìyá wọn bá wádé tó bá ní kì í ṣe tiyín o àmọ́ kò dáa àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ni àwọn bàbá wa wí kò dáa kí ó tẹnu yín jáde pé kì í ṣe àwọn ọmọ yín ọkùnrin. ẹ ti bá wa fún Ajá Sharafadeen ẹ ti bá wa fún nímọ̀ràn ìyá wa Ajá Kafila Kaola ẹ bá wa fún àwọn náà nímọ̀ràn.
ẹ ṣe wọn lótú kì í ṣe àwọn nìkan àtàwọn kan tí ń bẹ dédé àsìkò tó ṣe wípé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ wà lọ́kàn wọn. Alákọ̀ọ́kọ́ náà mo sọ pé ìràwọ̀ ní dà wọ́n láàmú. Kí ni ìràwọ̀ yìí máa ń gbé sóde ayé èèyàn? ò ní nílẹ̀ lọ́rùn nípa bọ́kọ ẹ̀ ṣe ń bá ẹ sùn àti sọ fún pé báyìí ní ìwà yóò diṣẹ́ yóò pa ẹ́ láṣẹ pé kó lọ wákùnrin míì kó wá tẹ̀sí ẹ wò ibi tí ìràwọ̀ ti máa ń gbéyànjú sí gbónú kò kàn mọ́ olóògùn kò kàn mọ́ ọjọ́mọ babaláwo kò kàn mọ́ ọjọ́mọ àfà kò kàn mọ́ ọjọ́mọ pásítọ̀ ìràwọ̀ yìí máa ń dá ẹ̀sìn èèyàn ńlẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ kí ìràwọ̀ fi ẹ̀sìn wa hàn ó ní ìmọ̀ tó ìràwọ̀ yóò kó bá ìràwọ̀ ò ní kó bá wa lóde ayé mo fẹ́ sọ fún ẹ̀gbọ́n mi àbábúrò mi ní alájà dédé àsìkò pé nǹkan tí ń ṣẹlẹ̀ kì í ṣe ọgbọ́n kì í ṣòye ìràwọ̀ ni o irú ìràwọ̀ bẹ́ẹ̀ àti máa ṣe kí ni a máa rẹ ọlọ́gbọ́n lẹ̀ a máa rẹ olóye lẹ̀ a máa rẹ onímọ̀ lẹ̀ ìràwọ̀ wa kò ní rẹ̀ wá lẹ̀ ẹ tètè. kí wọ́n ní kálájà ò ṣe báyìí. nǹkan tá àlájà ò ṣe. ṣé kálájà ò fi ájò kan sí màá yàn mọ́lẹ̀. àníṣe kí wọ́n pawó dà kí wọ́n tú awo ṣe ibi tí wọ́n gbà yẹn kò jọ́nà torí tí wọ́n bá bí ọmọ ń bẹ̀ nǹkan tó ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí yóò kó bá lọ́jọ́ iwájú wọn ò sì bímọ ń bẹ̀ yóò tún padà ṣe kíni yóò tún padà kó bá àwọn ọmọ tí wọ́n ti bí sílẹ̀ kíni kí wọ́n ṣe kí wọ́n kúkú wé kí wọ́n fi bẹ́lẹ̀ ní dédé àsìkò yìí. lẹ́yìn tí wọ́n ti so igi fún ájì kan sí màá yàn wọ́n. àìmọye igi tí wọ́n ti so sẹ́yìn àìmọye igi àbí ájì yìí ni igi àkọ́kọ́ tó kì í bá ti ṣòun ní igi àkọ́kọ́ kí wọ́n ṣe kíni kí wọ́n fi bẹ́lẹ̀ kí ìràwọ̀ wọn kó ba lè tún búyọ sí i ṣe wọn ló tù. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ ìyá mi Ajá Kafila Kaula Hamada Rufahi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o kó máa jẹ́ tọ́lọ́gbọ́ kó máa jẹ́ tọ́lọ́yè fún yín kí wàá lẹ́fẹ́ sọ fún Mariam Hamada Rufahi tí ń ṣe àbúrò ìyàwó Ajá Kafila tí wọ́n gba ọkọ wọn. ní dédé àsìkò yìí mo kí àwọn náà pé wọ́n kú dédé àsìkò yìí wọ́n sì kú ìfọkàn fi ṣe kí ni o ìmúmọ́ra wọ́n ní kì í dé bá ní ká yẹrí gbọ̀ngbọ̀n báyìí ní kan ọlọ́rọ̀ ẹ̀dá yìí wà láyé kó mọ̀ ní àdánwò kankan wọ́n lẹ́dàá ò ní rìn kórí ó mọ́ mi kò sọ́pọ́n tó fi ṣe tó fi rìn torí ò ní mi àdánwò tí wọ́n ní dédé àsìkò yìí nínú ọdún yìí òun lè yẹn kán mọ́ sì torí rẹ̀ kanjú pé nígbà tọkọ kan kọ̀ mí èmi náà tètè lọ ní ọkọ kí n fi ṣe kí ni o kí n fi dájú ti ẹ̀gbọ́n mi irọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé asán bẹ́ẹ̀ ni wọ́n tún padà lọ mú àní mú asán ká ní sùúrù kọ́dún ìparí ibire lọ̀rọ̀ wọn jà sí ẹ ṣe wọn lórí. oyún tí wọ́n wá ní tó bá jẹ́ pé wọ́n ti wá ṣẹ́yìn náà kọ́. kọ́mọ ti ṣẹ́ wọn tẹ̀ tí ṣẹ́ ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ń lọ lọ́wọ́ ni ẹ mọ̀ ti ṣẹ́ oyún ọ̀hún. àwọn ẹbí wọn sì ní kí wọ́n ṣẹ́yún. ẹ mọ̀ ṣẹ́yún ọ̀hún torí oyún yẹn gangan ni ìwé tẹ́ ẹ ṣe é lẹ̀ gbígbà pé kẹ́yìn ra lẹ̀ kó ṣèwé rẹ̀ òun lọ̀rọ̀ oyún yẹn ọlọ́run ọba mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń bọ̀ wá ṣẹlẹ̀ kó tó fi oyún sí yín nú olóòtú ọlọ́run gbọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń bọ̀ wá ṣẹlẹ̀ kó tó fi oyún sí yín nú kí ló dé tọ́lọ́run òun kí oyún yẹn mọ̀ wáyé tó ti fà tóyún yẹn wáyé wọn ò gbọ́dọ̀ ṣe tẹ́ bá sì ti ṣe wọ́n ṣe nígbà ìmọ̀ ni ẹ tún wá ọgbọ́n tẹ́tù ṣe kí ni o tẹ́tù gbà lóyún míì fún Ájì Kọ́símù. báwo ló ṣe wá lóyún mi bá ti Kọ́símù wọ́n ní yóò tún lọ ṣe ṣìnà nù. olóòtú kò ṣe ṣìnà ẹ wá dákun ṣé bó ti tọrọ rẹ̀ tẹ́lẹ̀ ẹ wá dákun ṣé ìgbà tẹ ní kí gẹ́gẹ́ bí wọ́n tẹ fún ìyàwó Ajá Kafila Kaula gbé kí wọ́n fi Ájì Kọ́símù àyàn mọ́lẹ̀ ṣé tó bá wá filẹ̀ àbúrò wọn Mariam yóò padà tún fẹ́. kó padà fọkọ rẹ̀ sẹ́ àníṣe ìràwọ̀ ló fẹ́ da fámìlì wọn rún sẹ́ kí wọ́n ṣẹ́gun ràwọ̀ Ájì Kọ́símù àyàn mọ́ ó ti gun àbúrò ó ti kẹ̀gbọ́n nù ó ti gun àwọn méjèèjì ó tọ́ wọn wò nù. kò tọ́ wọn wò olóòtú àníkàmú pé nígbà àṣìṣe lèyí wáyé nígbà àṣìṣe lèyí wáyé wọ́n ní tí a bá gbàgbé ọ̀rọ̀ àná àlè rẹ ní bá ṣe tá a bá nójú àmójú kúrò nínú gbogbo àṣìṣe a lè ní ìlọsíwájú àṣìṣe lèyí sẹ olóòtú. mo ti gbọ́ sí láàrin kí wàá la fẹ́ sọ fún ọkọ wọn nítorí pé ẹni asolókùn mọ́lẹ̀ yóò máa jà fìtàfìtà kókò nu okùn ọkọ tó ní kí n lọ rìn àjò kí n dé mò ń bọ̀ ìyàwó mi ó wá wà ń lo ìbò wá gbọ́ pé ọkọ òun ìyàwó òun ti so igi pẹ̀lú ẹlòmíì nílé láàrin oṣù kan tó fi kó nílé ṣá ara ọ̀tà bó ṣe mí náà ni ara ọ̀tà bó ṣe mí. kí lè bẹ́ẹ̀ sọ fún Ájì wa Sharafadeen báyìí. ẹ ṣe wọ́n pa ọkùnrin pọ̀ ọkùnrin là ń bọ́ ọkùnrin nǹkan tí wọ́n ń pè lóbìnrin nù nǹkan tí wọ́n ń pè lóbìnrin òun ni wọ́n lò fún Alhaji wa hùn kí lẹ́sì Alhaji ẹ̀yin náà tó pera yín padà kẹ́ bọ́ sáyé ọkùnrin mo rò pé bẹ́ẹ̀ ṣe wà kì í ṣe pé ìyàwó kan náà lẹ́ni ẹ̀yin náà mọ̀ sí torí pé ìṣẹ̀lẹ̀ kẹ́ tún sáré pé ẹ fẹ́ lọ fẹ́ lòmíì èyí tó dalẹ̀ irú lẹ́ lọ bá pàdé kì í ṣe pé o ní dédé àsìkò yìí sùúrù ló gbà o sùúrù ló gbà nínú jẹ sùúrù ló gbà nínú èrò orí gan sùúrù ló gbà gbogbo eléyìí àdánwò ni ilé ayé mo ní odùfá kan ní ilé ayé ní kálùlù jẹ́jẹ́jẹ́
ilé òde ọ̀run ní ẹlù jẹ́jẹ́ òde ayé ní pé bó lè ya ẹjẹ́ ó ya là ń lù ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ aláàjì sùúrù lọ̀rọ̀ tí náà gbà o. àwọn ọmọ tó wá sọ pé àwọn fẹlẹ ẹ̀jẹ̀ wò. mo ti sọ fún ìdárẹ̀gẹ́ mọ́ wulẹ̀ ya ẹ̀jẹ̀ wò rárá ẹ fi ẹ̀jẹ̀ lẹ̀ láyé rẹ̀ àwọn ọmọ yẹn àwọn ni wọ́n jẹ́ oríire tí yín lọ́la ẹ gbọ́ tẹ́ bá ní ẹ lọ yẹ ẹ̀jẹ̀ kan wò ọmọ kan ní tèmi ọmọ kan ò jẹ́ ẹ bọ́jọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ prógámù táwọn ọmọ wà ní dédé àsìkò yóò yàtọ̀ sí ti alájà ó sì yàtọ̀ sí ti alájì àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òde ayé wọn bọ̀ nítorí náà ẹni tó bá sùn ti oyún òun ló lọ́mọ o. ó dà bàbá àkọ́dé wọn dàgbà kí lè á fẹ́ sọ fún alájì wa Hájì Kọ́símù Àyànmọ́ tí ìṣọkọ àbúrò tí ìṣọkọ ẹ̀gbọ́n kí lè fẹ́ sọ fún Hájì wa Kọ́símù Àyànmọ́ ọkùnrin ìlòlẹ̀ ayé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n wọ́n ní bí àbá torí nǹkan kan ṣe nǹkan kankan á torí nǹkan kan ṣe nǹkan kankan kí ni mo fẹ́ sọ bàbẹ̀ ni wípé bí ẹ bá sá fún àwọn èèyàn nípa ọ̀rọ̀ tá à ń sọ yìí láti gbé ìgbésẹ̀ tẹ́ gbé ó yẹ kẹ́ ẹ sá fún ẹbí tẹ̀tínú rẹ̀ jáde pé orúkọ wo ni wọ́n pe àwọn ẹbí mi ní ọjọ́ ọ̀la tí èèyàn bá rántí gbogbo eléyìí nì kí ni ó ṣe irúgbésẹ̀ tẹ́ gbé yìí èèyàn gbérú ẹ kẹ́yàn mọ léyà kẹ́yàn mọ tún lé ọmọ kẹ́yàn mọ lábúrò kó mọ lẹ́gbọ̀n kì í ṣe orúkọ rere lẹ́yìn ọ̀la ẹ̀yin lẹ́lẹ̀ ní o ìràwọ̀ ń tàn tó bá di lọ́la ńkọ́ ta ni ó lò ó àti rí lóde ayé àwọn kan lọ́nà náà àwọn kan náà lò ní nítorí náà ńkọ́ ẹ̀yin náà padà kẹ́sì kí ni kẹ́ẹ̀túnbá fọ́lọ́hún kẹ́ẹ̀tọrọ àforíjì kẹ́ẹ̀tú àárín ẹ̀gbọ́n àti tàbúrò kẹ́ẹ̀bá mi tún ṣe kí gbogbo ẹ̀ kó mọ́ lọ ní tùbí ìnùbí ọjọ́ alẹ́ wa ó dáa ọjọ́ alẹ́ ló ṣòro lóde ayé ẹ̀dá ọjọ́ alẹ́ wa ò ní parun ẹ ṣeun. láṣẹ Elédùmarè ọjọ́ alẹ́ wa ò ní parun gẹ́gẹ́ bí bàbá wa Àkàndé ọ̀nà wa ṣe sọ ọ̀rọ̀ tí mo gbé sórí atẹ́gùn yìí kì í ṣe ọ̀rọ̀ tó pamọ́ o ọ̀rọ̀ tó hàn tí gbogbo yìí náà ti ń fojú rí ńlá àwùjọ ni èyí tí ìyá wa Alhaja Kafila Amoda Rufai ìyá wa Kaula ìyá wa onímọ̀ ni tí gbogbo wa sì máa ń jẹ̀ràn wọn tá à ń fi wọn tọrọ ọmọ èyí tó ṣẹlẹ̀ sí ìyá ni àmọ́ ètò tiwa tá a pè ní àdìtú ètò àdìtú tá à ń bẹ lórí ẹ̀ yìí àdìtú láyé ẹ̀tọ́ mi nìyí ìtawà rímú wá lórí ọ̀rọ̀ yìí bàbá Àkàndé ọmọ rẹ̀ wá sì ń jẹ́ kó yé wa pé kì í ṣe pé wọ́n sàsí ẹbí Amoda Rufai o kì í sì ń ṣèdí ló mú wọn ṣùgbọ́n àyànmọ́ àkọọ́lẹ̀ ohun tí ń bẹ inú ìràwọ̀ ìyá wa ló ń gbà wọ́n mú wọ́n tẹ̀ tí ìyá bá tú gbogbo ẹ̀ lẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n tí ó ṣeé ṣe kọjá kọ́ ọmọjọ́ Jímọ̀ ni wọ́n tí wọ́n bá ń ṣe ọmọjọ́ Jímọ̀ ajẹ́pẹ́ oṣù ọjọ́ Jímọ̀ gbé wọn dúró níràwọ̀ èmi ò fẹ́ tún yìí wò àmọ́ wọ́n ní kí ìyá wa wọ́n ní kí wọ́n pawódà gẹ́gẹ́ bí onímọ̀ kí wọ́n tún àwọn ṣe kí ìyàwó padà sẹ́yìn. fún wọn yẹn àdáwò tí ń bẹ sàlẹ̀ rẹ̀ tó fẹ́ ba gbogbo ọmọ yẹn jẹ́ pátápátá òun ló dé yìí òun ní o ibi tó sá pamọ́ sílẹ̀ yẹn ìdá ìyá wa wọ́n náà tí ì ṣiṣẹ́ o tí ì ṣàkóso pọ̀ o wọ́n lè sì lè kó ònú kòtò tó wọ́n tẹ̀ wá yìí wọ́n ní kẹ́ ẹ fi Hájì Kọ́símù Àyànmọ́ wọ́n ní ẹ fi lẹ̀ wọ́n ní torí pé tẹ́ ẹ bá tún fi lẹ̀ gan wọ́n ní ọdún tó ń bọ̀ á padà sórí ọ̀tọ̀ yìí wọ́n náà lè fẹ́ra yìí o ìwọ Mariam tí í ṣe àbúrò ìyá wa Kaola Kafila wọ́n báyìí náà sọ̀rọ̀ wọ́n lóyún inú yín kẹ́ má ṣe tẹ́ ẹ bá ti ṣe tó àwọn òtún lè sàn kankan mọ́ àmọ́ tẹ́ ẹ bá ti ṣe wọ́n ní kẹ́ filẹ̀ o kẹ́ ẹ sì gbà fọ́lọ́hun kẹ́ ẹ sì máa wòye Ọlọ́hun bàbá wa Sharafadeen ọkọ tí wọ́n filẹ̀ tẹ́ ẹ ń bínú pé ìkọlẹ̀ lọ́mọ tí ìyá wa Hájì Kafila bí yín wọ́n ní ẹdí ẹ̀yìn kúkádé yẹn inú wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹni sùtòyún ló nu ọmọ àwọn ọmọ yìí ẹ fẹ́ gbàgbé sáyé wọn jẹ́ ni wọ́n ní ẹ ṣe làákàyè ẹ fẹ́ dá àwọn ìṣirònú ni wọ́n ní ẹ ṣe làákàyè bàbá wa Sharafadeen bákan náà bàbá wa Hájì Kọ́símù Àyànmọ́ wọ́n ní ẹ wo inú ẹbí tẹ́ ti jáde wá ẹ wo bẹ́ẹ̀ tí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ti dúró ẹ má sọ̀rọ̀ ayé lẹ́nu wọ́n ní ìlẹ́nu ní o ọ̀la ń pọ̀ ta ní òní àwa pàlù ọ̀rọ̀ yìí síbí ná bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ máa wo fídíò ẹ̀ tẹ́ máa wo ohun tó ṣẹlẹ̀ tẹ́ máa gbọ́dọ̀ sí ìyàwó Hájì Kafila sọ tó ń jẹ́rò òdodo lórí ọ̀rọ̀ yìí èyí tí Mariam àbúrò wọn sọ ẹ máa gbọ́ èyí tí Sharafadeen tí sọkọ wọn tí wọ́n filẹ̀ gbogbo ẹ̀ lẹ́rìí àti ìgbéyàwó tí wọ́n ṣe láàrin Hájì Kọ́símù Àyànmọ́ gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀padà rí lápá kejì ètò yìí láṣẹ Elédùmarè bàbá Àkàndé ọmọ dàgbà ẹ bá ń dágbére fáwọn èèyàn. ẹ ṣeun láì gbà àkókò láàyè ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa nídìí ẹni táwọn náà fi wí kò ní gbó lọ bí ìgbálẹ̀ ọwọ́ àwa lámọ̀wé ẹ̀yin náà lẹ́mọ̀ gbọ́ o ó dàárọ̀ orun rẹ̀ lásùn orun ayọ̀ lásùn pàdé wa dijọ́ mẹ́jọ ẹ ṣeun. tó Alhaji Ambassador Látúndé Àkàndé létí ọbẹ̀ lèmi ń jẹ́ ọba bí Ọlọ́run sí Àkàndé ẹ̀dá àdìtúkà bìí sẹ́ Elédùmarè